fẹ́yàwó méjì oníṣòwò ni wọn kò kó náà rà bọ̀ ìṣòro yẹn pọ̀ torí 2013 la lose mom sí wa ìṣòro yẹn pọ̀ a lọ sí ọ̀dọ̀ dáàdì bàbá tí iṣu yẹn pọ̀ mo bá wọn tajà díẹ̀ mo rí owó díẹ̀ lọ́dọ̀ wọn mo wá gba Èkó lọ mo lọ ṣe business mi lẹ́kọ̀ọ́ ìgbà tí mo dé Èkó mi ṣáà lè máa sùn lọ́jọ́ Sunday tó lè jẹ́ pé ìgbà tí n bá wà ní ọ̀dọ̀ dáàdì mo máa lọ sí mosque láti lọ pray ní every Sunday mo try láti wá mosque mo rí mosque yẹn à ń porúkọ mosque yẹn ní Nurul Hadab là ń pe mosque yẹn so mo máa ń lọ́jọ́ sí ó pé owó tí mo fi ń ṣe business owó yẹn bẹ́ẹ̀ ṣe ní pọ̀ sí pé gbogbo Òdùmọ̀tà kò sẹ́ni tí ò mọ J Fresh ń bẹ mo ń ta àwọn wears ọkùnrin yẹn ìwọ náà mo mọ̀ dúpẹ́ ibi tí mo ti rí èrè díẹ̀díẹ̀ yìí Ọlọ́run mọ̀ ṣe àyẹ̀pẹ́ mi ló pa àjẹyàn because èmi tí mo rajà 3 tẹ́lẹ̀ mo ti ra oní 5 mo ti ra 6 mo ti ra 7 tó yẹ pé mo tún ti ọ̀dà gan láti Turkey mo bá pa ẹ bá di bí a mo lóṣù 4 ní mosque yẹn nọ́mbà láwọn fẹ́ ṣe tiles àwọn fẹ́ ṣe pop kọ̀ọ̀kan báyìí kò sí wàhálà ìwé tá a fi máa ń gba owó ẹ múwé yẹn wá ẹ kà mú lọ sí inú ọjà ọ̀dọ̀ mi at least máa rẹni tó máa help wá níbẹ̀ wọ́n bá múwé yẹn wá bá mi inú ọjà gbogbo àwọn godmother mi mo lọ múwé báwọn aṣáàdá 1,50,000 àdá fún mosque yìí nígbà tá a dá 1,50,000 mo wá dé mosque lọ́jọ́ Sunday mo ní nǹkan tó ṣẹlẹ̀ ní pé kí n add mowó yẹn ó pé 1.5 then mo dẹ́n dètè yẹn kan gbà yẹn pẹ́ẹ́fẹ̀ mi yẹn náà òun náà wà òkè díẹ̀ so òun náà sáà àdúgbò mu yẹn mọ́ owó fún mi àfi support wọn ó yẹn jàjẹ́ 1.5 aṣáàkó yẹn sílẹ̀ ní mosque ṣé owó tí mo fi sílẹ̀ nínú mosque yìí lọ́jọ́ yẹn àtijọ́ yẹn ni ìwàhálà mo kàn ń sọ̀tẹ̀ ní o àtijọ́ yẹn ni ìṣòro ti dé ó wá di bí 2 weeks lẹ́yìn bàtà kó yẹn sílẹ̀ ó yẹ kí n lọ sí ọjà mo bá pe àwọn tí mo máa order ọjà lọ pé kí n send owó sí wọn ìgbà tó bá di after 12 òru kí n máa send owó yẹn sí wọn ìgbà tó di after ní nǹkan bíi after 9 lálẹ́ àáfàá mi pè mí báwo ni ọkọ mi báwo ni iṣẹ́ rí bá ti ṣe o Ọlọ́run dúró tì yín o mo ní àmì sà àfáàsà ṣe kí ni àfáà fún wa ní àfáàsà ṣàdúrà yẹn jọ mo ní iṣu kékeré kan ni mi mọ̀ bí a mo lè rí 500 lọ́wọ́ ẹ̀ kó fi di ìjọba báyìí mo ní òkè kò sí wàhálà sà mo máa wá owó yẹn fún yín mo ṣáà try mo gather owó yẹn to cut the story short àfáà yìí gba 12 million ṣẹ́gbọ́n tí mò ń sọ ṣá ọ̀rọ̀ yìí náà mo mọ̀ọ́mọ̀ sọ mo mọ̀ kí ló pé mo dọ́dọ̀ yín lẹ́nu yìí mo ti mọ̀ọ́mọ̀ lọ sí ọ̀dọ̀ àwọn àlè àgùsí lánàá nígbà tí mo rí bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn tí mo tẹ̀ sọ fún pé màá tiẹ̀ sí ẹ̀sìn yẹn padà àbí pé torí mo sọ fún pé mo sọ fún àlè àgùsí lánàá pé mo ti kúrò nínú ẹ̀sìn yẹn pé bọ̀ mo fọlọ́n búra pé máa kúrò nínú ẹ̀sìn yẹn padà pé máa padà sínú ẹ̀sìn Islam yẹn bọ̀ kò sígbà tí màmá rẹ ti táwọn afá ṣe fún mi tí màá tó pé ìwé ẹ̀sìn mo gan ilé wọ́n gba 12 million ẹ wá ní kòkò wá dúró ń bẹ̀ o àwa adé kí náà pé Alágbọ̀n police station wọ́n ń béèrè lọ́wọ́ mi pé kí ló ṣẹlẹ̀ báwo lẹ ṣe ẹ̀ ń fẹ́ ráyé ni èsì sọ pé mi ò máa fà yìí rí ẹ̀gbọ́n tí mo sọ pé mi ò mọ àáfà yìí mi ò mọ rí tí mo yẹ sọ fún wọn lánàá ni mo yẹ sọ fún yín yìí o mo sọ ọmọ ní mi ò máa fà yìí rí wàláì tàláì ó dẹ̀ sí àwọn mọ̀lẹ́bí rẹ níwín fún odidi ọdún 2 nígbà tó di December 25 a lọ sọ́dọ̀ ìyá kan ọmọ ń pè ní Ọ̀ṣun fún mi kẹ́ àbí kí mo porúkọ wúmà yẹn Ọlọ́run wà mí ṣe dáadáa fún wúmà yẹn ò jù mí nù wúmà yẹn ṣe kí ni ó fà mí mọ́ra òun lórí wúmà yẹn ló wá máa ń fún mi ní omi fún mi lóríṣiríṣi nǹkan títí tí mo fi gbádùn ṣùgbọ́n lóòótọ́ yìí dédé pé bí a mo wà òkè náà o pé bí a ó lọ ó ṣe dáadáa ńgbà yẹn o bọ̀ kí ni mo fẹ́ wí ó sì yàtọ̀ ẹgẹ́ tọ̀rọ̀ mi ó yàtọ̀ ṣùgbọ́n màtí àfáyé kú ní December 25 wàláì tàláì kò sí ẹni tán bínú obìnrin tí kò sọ fún mi wípé àfáà yìí ló ṣe nǹkan tó ṣe yẹn àfáà yìí wá sọ mí di ẹmọ tó from grace to grass làfáà yìí ló sọ mí dà
ó sọ mí dẹni tí ò ní nǹkan kan mọ́, ó sọ mí dẹni tó yẹ pé ó ń tọrọ kó tó jẹun. Tí bá sọ̀rọ̀ gan nígbà míì nínú ilé, wọ́n máa sọ yí pé ó tún ti dé sí. Understand nǹkan tí mo sọ, kò tún wá tán bẹ́ẹ̀, kékeré ni àfẹ́yìn ṣe tiẹ̀ ó lọ. During that process, ẹbí bẹ́ẹ̀ náà láti rí àáfà tó yẹ pé Ọlọ́run ló yọ mí. Ẹ máa gbọ́, ẹ lọ táìpù Àwíṣẹ, Ìrágbìjí láwíṣẹ yẹn wà, ìlú Àgbìjí láwíṣẹ yẹn wà. Àwíṣẹ yìí ló jẹ́ kí ẹsẹ̀ méjèèjì kí n lè fi rìn. Bàbá tí mo tún dọ́dọ̀ wọn lánàá, ìtọ́ yẹ kí n wá sókè lélẹ́yìí tó yẹ pé ọ̀rọ̀ ilé ayé gan ó fẹ́ sú èmi. Bẹ́yìn ṣe sọ yí pé ẹ̀sìn yóò dáa, làwọn náà sọ yí pé igi là ń sìn, kíní kan là ń sìn. Tí bá ní kí n máa kẹnu bọ̀rọ̀, ẹ wò ó, láti ẹni títí di ọ̀la. Ẹni you be so client, èmi náà mọ̀ pé so client ni mí, ṣùgbọ́n kò sẹ́ni tọ́lọ́run ò lè mú. So kí n má fọ̀rọ̀ gùn, MS bàbá, àfáà yìí ó ṣe dáadáa káàkiri àgbà ọmọ sọ. Ṣùgbọ́n mo rí pé ẹsẹ̀ tó kán tó yẹ kí n mọ̀ ní mọ́, òun náà ò gbẹ́sẹ̀ lọ sọ́run. Torí ògbà ni mo máa ń bọ Ògún fún. Máa ń bọ ẹ̀, tẹ́ bá mọ Ìrágbìjí dáadáa, ẹ sọ pé Àwíṣẹ Ìrágbìjí, ọ̀nà jẹ́ kí ẹsẹ̀ méjèèjì ó rìn. Yèyé fún mi tán, òun ló jẹ́ kó ṣe kí gbogbo aláàdá yẹn kó lọ sílẹ̀ díẹ̀. So kò ṣe pé bóyá bí pé mò ń ba ẹ̀sìn yìí jẹ́ nítorí pé bóyá mo wà láwùjọ yín. Ẹ bi wọ́n léèrè, tẹ́ bá yẹn tó wà ní láìpù yẹn lánàá, ẹ bi wọ́n léèrè. Bí mo ṣe sọ nìyẹn, wọ́n dẹ̀ ní pé ṣé mo máa gba Islam padà. Bọ̀ mo yẹ pé wọn gan sẹ́yìn bẹ́ẹ̀ ní kí n lọ sun Quran lẹ́ẹ̀kan. Ẹ̀yin kọ́ lẹ́ẹ̀kọ́ mi pé kí n lọ sun Quran bàbá. Mo sun Quran, mo sun ìtẹ́ẹ̀kírun, mo sun gbogbo nǹkan tí mo fi ń jẹ́ Mùsùlùmí. Ẹ wá dúró ìyá wa nígbà ìyá wa àti gbọ́ nígbà tẹ́ wá sun Quran yẹn ṣójó. Èmi náà ń wò pé mo fẹ́ wo yẹn kẹ́yìn náà jẹ́ ni. No, ṣójó náà. Kò ní jóná kẹ̀. Anyway, wọ́n lórí máa fọ́ mi. Ọlọ́run á mú lọ́tọ̀ kí ni ẹ ṣẹlẹ̀ o. Irọ́ Ọlọ́run á mú yín lára dá, nǹkan kan ò ṣe yín. Kò kí ń ṣe tí nǹkan bá ṣe yín, kò ń ṣe Quran tẹ̀sùn ṣẹ́gẹ̀t, kò ń ṣe Quran tẹ̀sùn, irọ́ lásán ni. Wọ́n kàn kò fíẹ̀ ni, wọ́n kàn kẹ́rù sí wa ní. No, kò ṣe mi tí ì sùn nígbà yẹn, mi tí ì sùn nígbà yẹn gan. Mi ò tí ì sùn nígbà tí gbogbo kinní yìí tó ṣẹlẹ̀. Mo ò tí ì sùn, mi tí sọ pé bí a mo fẹ́ ṣe kinní. Torí gbogbo pé mo wà okay pé Ọlọ́run ṣeun everything padà, gbé kò sí àdáadáa mọ́, kò sí nǹkan mọ́. Kò tí ì ju January sí ẹ̀ta wáyé lọ. Ẹ wá tún mọ́ gbọ́ o, nínú àwọn àfáà tó sọ ẹ̀dọ̀ onídàkudà yìí, tán sọ àwọn onídàkudà yìí, mo wá jẹ lówó kan. Owó yẹn inú ọ̀dọ̀ wa ló wà, inú ọ̀dọ̀ wa níbi mọ́ta ló wà. 1.8 lówó yẹn. Kò tí gbọ́ pé mo gbádùn báyìí, ní ti fọlọ́pàá wá rẹ̀ kiri láìsè mi. So MS bàbá, tí wọ́n pé kí n máa bọ omi láti èní dọ̀la, ẹ̀ẹ̀kan wo dáadáa ni mi ìfẹ́ káwọn èèyàn máa sọ̀rọ̀ mi dáadáa, kí wọ́n máa sọ orí burúkú online. Omi fún tán ni mo sọ̀rọ̀ àmì, kì í ṣèyàn ló sọ mí. Because ibi tí mo bá ti rí wòsàn, mo sọ fún wọn lánàá wípé ibi tí mo bá ti rí wòsàn ni mo máa lọ. Tí mo lọ tí mo bá yín sọ̀rọ̀ ló máa lọ mà. Ọ̀tọ̀ pé yín délé lálẹ́, yín dénú kan yàrá yìí máa ń sunkún ni. Wípé sẹ́mi ni mo tó wá rí báyìí. Lẹ́sùn pé mo dá sí ọ̀rọ̀ owó mọ́ọ̀sì, wípé ká fi kọ́ mọ́ọ̀sì. Because mo mọ̀ pé tí mi bá sọ pé bí àmọ́ tí mo bá ṣe bí dèdè nígbà yẹn pé mi ò lówó lọ́wọ́, mo mọ̀ pé wọ́n ní fi nǹkan ẹ̀ ṣe mí. Ẹjọ́ kí la fẹ́ láyé ìtọ́lọ̀ òtítọ́ kí lèèyàn ń bá kí ní ayé. Odidi ọdún 2 kí ló dé kí fún wọn ló pé àyẹ́ fi ra táìsì sí mọ́ọ̀sì. Ṣé ìlẹ́sẹ̀ tèmi ni? Ọ̀rọ̀ yìí ẹ tó ẹpẹ́ tó wà ní láìpù àlùgàgùsí lánàá tó bá wà níbí báyìí wọ́n máa kọ́ mọ́yẹ́ǹtì pé lóòótọ́ ni mò ń sọ. Because mo sọ̀rọ̀ jákè àkànbẹ̀ náà lánàá. Bọ̀ mo sọ fún wọn, mo ní mo ti gbọ́ pé yín ṣe Islam padà. Bọ̀ mo gbọ́ ní ìgbà. Àbí tán bá lè rú mi lójú. Èyí sọ tán bá fún mi ní 12 million yẹn padà. Bóyá mo lè ṣe. Tán bá gbà pé gba 12 million yẹn padà. Bóyá mo lè ṣe. Bọ̀ tán bá ṣe yẹn. Bọ̀ yín tẹ́sí sọ̀yàn gan jì gan sán lè gbé padà. Tán máa gbé padà torí pé àwọn èèyàn ní máa pè yàn bẹ́ẹ̀ mọ̀. Tán bá lè ṣe méjèèjì yẹn. Maybe I will go back ṣá. Bọ́tọ̀ bá lè ṣe méjèèjì yẹn tí wọ́n pa ẹ́ lé táwọn èèyàn ní mọ̀.
táwọn èèyàn ní máa kán so bóyá mo máa ṣe ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ wo ms bàbá ọlọ́run á ṣàánú gbogbo wa àní tọrọ jẹ ọmọ ti dọmọ ọlọ́mọ. ẹ sáré sàn kankan ṣé ń gbọ́ ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ms so mo fẹ́ clear ẹ ṣe mọ̀ mí lénìí ṣó ti yé yín ẹ dẹ̀ mọ̀ mí lóní bàjẹ́ bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ́ ṣé ms wà bẹ́ẹ̀ ṣé ń gbọ́ mi. ms ṣé ń gbọ́ mi. bàbá mi tún tọ̀ mọ́ ọdọ ẹ ní sùúrù. ẹ dúró náà ẹ jẹ́ kí sáré sọ̀rọ̀ yẹn dílé mi ẹ má bínú ẹ dúró ẹ máa ẹ ọmọbìnrin ló ń bá yín sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀ chill. bàbá mi ṣẹ́rí àwa yorùbá á ti mọ̀ pé a máa ń pọ́nra wa lé ni bẹ́ẹ̀ ṣe wáyé ẹ lè gba 10-15 years ní ọwọ́ mi in as much tí mi ti ń ṣe àbúrò yín tí ẹ ti bọ́ mi mo deserve respect látọ̀dọ̀ yín ẹ má lọ́ǹtì ẹ má mayẹ́ká ẹ má lọ́ǹtì ẹ gbójú ń bẹ̀ ẹ má padà sẹ́yìn ó yẹ kẹ́ ẹ ti gẹ́ẹ̀tì mẹ́sẹ̀gì tẹ́mẹ̀sì ń try láti pass èmi náà. no mo fẹ́ sọ nǹkan kan léèyàn tí mo jẹ́ níṣẹ́ ìgbẹ́ ẹ máa gbọ́ mo fẹ́ sọ nǹkan kan ẹ fẹ́ padà sẹ́yìn. ṣé rí àwọn àbúrò mi mo máa ń lo ẹ fún wọn nǹkan tó bá irú èèyàn tí mo jẹ́ ẹ̀kọ́ lára dádì mi mo ti kọ́ ṣẹ̀gẹ́ àwọn tí mo sọ ìgbà míì ẹlòmíì máa kọ ìgbà míì á wá ìgbà míì ẹ á wá bí mind mi bá ṣe sọ̀rọ̀ gbà mí ni mo ṣe máa ń sọ̀rọ̀ ṣé ó ti yé yín kì í ṣe pé àwọn èèyàn máa ń wá sí píìtì náà wọn ò rí mi lóní bàjẹ́ ẹ mọ̀ mí náà bí mind mi bá ṣe sọ̀rọ̀ gbà mí mo ṣe máa ń sọ̀rọ̀ kì í ṣe pé mo ìbàjẹ́ ẹni yẹn mo fẹ́ ṣe ni mo ṣe lò ó. ẹ ṣe fẹ́ padà sẹ́yìn nìyẹn bàbá mi ẹ kúrò lórí ẹ ó ti lọ ọkùnrin ni yín bàbá mi ẹ gbójú ó yẹ kẹ́ ti gẹ́ẹ̀tì mẹ́sẹ̀gì ẹ ní láti learn things bàbá ni yín ọkùnrin ni yín bàbá wa ẹ rí pé bàbá la máa ń lò fún yín bàbá ní gbogbo wa ìyá wa bàbá wa ẹ má learn things ẹ gbójú ń bẹ ó yẹ kẹ́ ti gẹ́ẹ̀tì mẹ́sẹ̀gì tí ms ń try láti pass ẹ dẹ̀ máa gbójú ń bẹ nìyẹn kò sí àbọ̀ra wa ń bì báyìí ms ò ṣe bébì ẹ gbogbo ẹlòmíì táwọn fún yẹn tó máa tẹ̀sẹ̀ pé tó máa bá ms sọ̀rọ̀ bí ìgbà tó bá jẹ́ pé ọmọlé wọn ni ms ò ń ṣẹ́gbẹ́ wọn dànù tó bàbá ò bá ní bọ́dì bó ewu bébí ms ṣe máa pọ́n wọn lé ẹ jọ ẹ ṣe is normal ẹ má gbógun bẹ bàbá mi ẹ kúrò lórí ẹ bá ìyá yìí sọ̀rọ̀ màmá Mariam mo kí gbogbo lẹ má bínú màmá mi Mariam. ọ̀dà yẹn ló sísá. ṣe rí gbogbo ohun tó ti sọ tó ti jẹ́ nǹkan tó jẹ́ nǹkan kó lọ yín tó ti sọnù mo bí ọlọ́run lódùmarè lẹ́ni kó bá mi dá padà sínú ayé yín lágbára lọ́wọ́ ọlọ́run tó ń rínú ẹ̀dá ó ti rí gbogbo nu yín á bá mi dá kó lọ yín padà ìgbé ayé yín á padà sí bó ṣe yẹ kó wà lágbára ọlọ́run ṣùgbọ́n ṣe mọ̀ wípé ìyá mi ọlọ́run kẹyìn ọlọ́run fẹ́ràn yín àwọn tó ní yín dẹ̀ fẹ́ràn yín ẹ má fi ọwọ́ ara yín lọ ṣera yín ní ẹ̀kejì kò sí anything anybody fẹ́ bá yín sọ ń bí báyìí mọ́ ojú yín ò fọ́ ọ etí yín ò dẹ̀ di ẹ wo gbogbo ń tẹ́ là kọjá nínú ìrìn àjò ayé yín màmá Mariam ẹ wo gbogbo ń tẹ́ là kọjá lómi ẹ̀mí ẹ̀ máa bá lọ kò ní survive ẹ̀ ó máa bá lọ ní ṣùgbọ́n Olódùmarè ò jẹ́ kí ẹ̀mí yín kó bá lọ kò tí ẹ ṣe kó tó yẹ kẹ́ fi rún mú ó dàbí pé kán fúnyàn ní májèlé jẹ ó jẹ májèlé ó dẹ̀ rí gbogbo tó là kọjá èèyàn kan tó wá gbé dá sí májèlé wá fún ẹ kókè tó try ẹ ó tún fẹ́ jẹ lẹ́lẹ́kejì màmá mi obìnrin ní ìlànà orí yín gbọ́dọ̀ máa ṣiṣẹ́ bí aago ni kò tí ẹ irú yín kọ́ ló yẹ kẹ́ súnmọ́ ẹ̀sìn irú yín kọ́ mọ́ pẹ̀lú gbogbo nǹkan tẹ́ là kọjá yẹn irú yín kọ́ ló yẹ kẹ́ rìn ní bèbè ẹ̀sìn yẹn mọ́ tó bá ti pa yín kọ́ táfà yín bá ti pa yín kọ́ ẹ wá sọ wípé ẹ ń rò kí ni màmá mi mi ò fẹ́ sọ̀rọ̀ jù ẹ túnú rí yín rò ẹ gbọ́. ẹ bá mi sọ̀rọ̀ ọmọdé má lè mí ọmọdé ni mí. ẹ jọba màmá mi ẹ nílò ẹ̀sìn àwọn ancestor yín dúró tì yín omi dúró tì yín àwọn tó ní yín ò fi yín lẹ̀ wọn ò jẹ́ kẹ́mi yín bá lọ ẹ padà sílé gbogbo ọlá ti ṣẹ̀sìn rí èmi tẹ̀ ń wò yìí mo inú ẹ̀sìn náà bí mi sí èmi náà ti ṣe rí ẹ padà sílé yín Ọlọ́run ò lẹ́sìn àwọn èèyàn ni wọ́n dẹ́sìn lẹ̀ àdádáwọ́ èèyàn ni iṣẹ́ owó ènìyàn náà ń pè lẹ́sìn ẹ padà sílẹ̀ lọ fojú tó yẹ kẹ́ fojú tó kẹ́ táyé yín ṣe káyé yín padà sí bó ṣe yẹ kó rí kẹ́ kúrò ní dídò ẹ̀sìn Islam ẹ̀ ṣẹ̀sìn rẹ̀ àáfà tó ṣe gbogbo ìwà burúkú yẹn fún yín
àáfà ṣé kò bẹ̀rù iná ni? Ṣé àáfà tó ṣe gbogbo ìwà burúkú yẹn sí yín ṣé kò fẹ́ jóná ni? Tó fi wu ìwà burúkú yẹn sí yín tó bá ti pa yín tẹ̀mí yín bá ti bà lọ ńkọ́? Màmá mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kò ṣerú yín lẹ́kọ́. Ó yẹ kẹ́ máa preach against, ó yẹ kẹ́ join movement wa ni. Màmá Mariam, irú yín la fẹ́ nílùú. mo ti join náà nìyẹn. Ẹ join movement yẹn, ẹ gbọ́dọ̀ máa preach against ẹ̀sìn burúkú, ẹ̀sìn òfò, ẹ̀sìn àdánù yẹn ni. Ó yẹ gbogbo ibi tẹ́ máa dé yẹ kẹ́ máa sọ pé ẹ̀sìn orí burúkú lẹ̀sìn yóò ẹ máa kúrò díẹ̀, ẹ yẹ kẹ́ máa preach against ẹ ni. Wọ́n ti mi lè sọ bẹ́ẹ̀ lọ́yìn mo ṣì wà for now. Màmá mi èmi máa yọ yín kúrò ńbẹ̀, ẹ ti kúrò ńbẹ̀, ẹ ti kúrò ńbẹ̀. Ẹ ṣeun gbogbo lẹ́yìn tó bá fẹ́ bá wọn sọ̀rọ̀ kó gbọ́n sókè, ẹ ti kúrò ńbẹ̀ already ìyá mi. Ìyá mi ancestors a máa rí yín bá ẹ̀dẹ̀ ṣe gan ni ustaz wa ms baba akin. Ìyá mi Mariam Pierre wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Mi lérò pé ẹ nídìí láti máa lọ sọ́dọ̀ àwọn tẹ́ ń sọ pé ń lọ yẹn lọ́nà. ọlá pé mo fẹ́ ẹ má bínú sà. Ọlá pé mo fẹ́ jẹ́ kán mọ̀ nǹkan tó ṣe ni bó ṣe ń sọ̀rọ̀ lánàá nípa ẹ̀sìn omi kinní kan. Wọ́n lè mọ̀ nǹkan tó ṣe. Mo understand. Torí nǹkan tó jẹ́ kí mi sọ báyẹn kò ní ìdènà. Torí àwọn gbogbo bí ìyá mi ṣe sọ èmi gan bí mo ṣe wáyé mùsùlùmí ni mo ṣe. Mo mọ Quran, mo ń kírun, mo ń ṣe gbogbo ẹ̀. Ṣùgbọ́n kò sí bó ṣe lè fẹ́ jẹ́ kò sí nǹkan tán lè sọ nípa wa tán lè sọ nípa ìran Yorùbá. Bàbá mi ni bàbá mi máa jẹ́. Pẹ̀lú gbogbo wa tá a sọ pé ànábì yìí wù náà àwọn ará Saudi wọ́n ṣe kí ni wọ́n sì ń tẹ̀lé ànábì wọn tó bọ́mọ ọdún 6 sùn. Nǹkan tí ò kan ọmọ Yorùbá lọ́wọ́ kàn lẹ́sẹ̀ ṣọ́rọ̀ mi yé o ni wọ́n ń gbé sórí. aláàtí wọn táwọn ń pọ́n lé ṣìgìdì ní àwọn bàbá wa tí wọn bá mọ Ọlọ́run Elédùmarè wọn ní orúkọ fún un. Ẹ má jẹ́ kán fi ìyẹn kán fi ṣe kíni kán fi máa sọ̀rọ̀ tí ò yẹ sí yín lọ́kàn. Kò sí nǹkan tí wọn ò sọ létí tèmi gan bí wọ́n bá yín sọ̀rọ̀ báyìí àwọn tó tún jọ̀rẹ́ mi wọ́n lè tán súnmọ́ mi wọ́n lè wà nù bíbá yìí mi kò kàn mí mo ti kúrò nìyẹn. Ẹ má fi ibi para yín pẹ̀ ń gbàwẹ̀ ìyá mi. Ẹ má tiẹ̀ rò padà pé ẹ ń padà lọ síbẹ̀ yẹn pátápátá. Wọ́n ní ikú tó bá fẹ́ pani tó bá rẹ́ni ikú tó yẹ kó pani tó bá mú rí ẹni ní fìlà ó yẹ kí ẹ̀ mọ̀ ṣọpẹ́ ni. Pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ìkólọ yín ìlọ́po ló máa padà. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe wáyé sí yìí wọ́n ní iṣẹ́ lóògùn iṣẹ́ ni. Nídìí ẹ̀sìn kankan ẹ tẹra mọ́ iṣẹ́. Wọ́n ní ẹni tó bá ṣubú ó sì lè dìde. Tẹ́mi bá wà ìrètí sì ń bẹ iṣẹ́ lóògùn ìṣẹ́. So ẹ lè tẹra mọ́ kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ kò sí nǹkan tí Elédùmarè tó ṣòro ṣe fẹ́lẹ́dùmarè láti ṣe níwọ̀nba ìgbà téèyàn ò bá ya ọ̀lẹ níwọ̀nba ìgbà tí ẹ̀mí bá ṣì wà èèyàn náà sì máa gbìyànjú sí nínú ayé ni. Ìgbìyànjú yín ni kẹ́ tún padà nínú nǹkan tó ṣẹlẹ̀ sí yín ẹ tún ti kẹ́kọ̀ọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí yín yẹn fi kẹ́kọ̀ọ́. Àmì owó kúlíwà láà táwa náà ti san tá a ti san fáwọn àfọ́ olórí ibú yẹn owó ẹ bá aṣọ Kùránì kalẹ̀ tá a ti san ṣó ti yé sí yìí so ẹ̀kọ́ lẹ́yìn náà fi ń kọ́ kò sẹ́ni ẹ wo àárín bíbá yìí orí ètò yìí náà lèmi náà mo ti mọ òtítọ́ ọ̀rọ̀ tá a dẹ̀ pọ̀ ń bẹ́ẹ̀ tá a mọ òtítọ́ ọ̀rọ̀ nípa ẹ̀sìn orí ibú tán bí wá sí. Ìyá mi jẹ́ mùsùlùmí ìyá mi kìrìsìtẹ́nì bàbá mi mùsùlùmí mi ìdẹ̀ṣẹ̀ sí kankan mọ́ láti 2024 tí mo ti kúrò bẹ́ẹ̀ mi mo sì tún máa ń tún sọ ìjọ́ tí èmi Adéníyì ọmọ Adéwálé ìjọ́ tí n bá ní lọ́kàn pé mo fẹ́ padà sínú Islam ṣe àní kí oògùn fẹ́ jẹ mí wẹ̀ bí má dẹ̀ ṣe máa sọ nìyẹn kí oògùn kí ó fi ẹ̀jẹ̀ mi wẹ̀ so ní ìdí nídìí ẹ̀sìn kankan. Ìyá mi bàbá wa kò ń kéde yàn wẹ̀ ẹ ọ̀dọ́ sí bẹ́ẹ̀ ni bàbá mi. Fúnra mi ni. Ìyá mi Mariam ẹ má ní ìdí ẹ̀sìn kankan mọ́ ṣó ti yé yín. Tọ́jú fẹ́ gbéṣẹ́ lẹ́nu. Ó dáa. Gbogbo lé mo kí ànábì wa ms bàbá sọ̀rọ̀ ọlọ́run so kó dẹ̀ máa bá wọn ara lé nínú àtàwọn jọmọ́ yìí nǹkan kan ò ní ṣe yìí.